wòlíì Tibatan àbí wòlíì Tibatan ni ṣebí wòlíì Ọlọ́run sì lẹ́yìn, kí lẹ tún bá débi irú èyí tẹ́ ń ṣe? Ṣebí wòlíì la pè yín, ṣebí ìránṣẹ́ Ọlọ́run nìyí. Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Gbẹ̀du Èdè àti iṣẹ́ mi. Mo kí yín o, ẹ kú àtìlẹ́yìn wa. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin followers mi pátá, ẹ bá mi share program yìí kó dé gbogbo ọ̀dọ̀ àwọn ọmọ ìjọ wòlíì Tibatan, kó dé ọ̀dọ̀ wòlíì Tibatan gangan fúnra wọn àti gbogbo àwọn ènìyàn tó bá máa ń láǹfààní àti wòṣẹ́ wọn. Mo fẹ́ gbà wọ́n níyànjú kékeré kan. Wòlíì Tibatan, ṣé ìránṣẹ́ Ọlọ́run ni yín ṣá? Àbí ká sọ yí pé bloggers? Tó bá yẹ pé ìránṣẹ́ Ọlọ́run ni yín, ẹ jẹ́ ká mọ ibi tẹ́yin tò sí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Tó yẹ pé bloggers ni yín, ẹ jẹ́ ká mọ ibi tẹ́ ẹ tò sí gẹ́gẹ́ bí bloggers. Torí ìránṣẹ́ Ọlọ́run póríṣiríṣi. Àwọn ìránṣẹ́ Ọlọ́run àṣà jẹun wọ́n wà. Àwọn ìránṣẹ́ Ọlọ́run àìríkànṣèkan wọ́n wà. Àwọn ìránṣẹ́ Ọlọ́run ogun léńdé ogun ayé léńdé wọ́n wà. Àwọn bloggers náà póríṣiríṣi. Àwọn bloggers ẹ̀hànnà bloggers wọ́n wà. Come and use me bloggers wọ́n wà. Commercial bloggers wà. Talented bloggers wà. Kó tó wá kan àwa tá a lè pera wa ní broadcasters. Torí yàtọ̀ ń bẹ láàrin ọ̀nà tí broadcaster ń gbà ṣe fídíò lórí afẹ́fẹ́ lórí ìkànnì ayélujára yàtọ̀ sí àwọn bloggers. Wòlíì, mo pọ́n ilé púpọ̀ torí pé mo kà yín sí ọ̀kan pàtàkì nínú àwọn wòlíì Ọlọ́run tí Ọlọ́run ń gbẹnu ẹ̀ sọ̀rọ̀. Ṣùgbọ́n àti ìwà èèyàn máa ń ní ẹ̀bùn wòlíì tí ò ní ẹ̀bùn àgbékalẹ̀ ọ̀rọ̀ sísọ ló máa ń mú kí ọ̀pọ̀lọpọ̀ lọ kọ́ṣẹ́ wòlíì. Nígbà tí o bá ní ẹ̀bùn wòlíì tí Ọlọ́run ń fi rán hàn ẹ́, ṣùgbọ́n ìran tí Ọlọ́run fi hàn ẹ́ yẹn àti ṣe àgbékalẹ̀ rẹ̀ eléyìí tí ò ní kó bá ẹ fà ẹ́ láṣọ yíya tàbí já ẹ kulẹ̀, ó wà á súnmọ́ àwọn wòlíì tó ti ní ìrírí láti lọ kọ́ báwo lèèyàn ṣe ń gbé ohun Ọlọ́run jáde gan-an fún àwọn ènìyàn láti gbọ́. Ibi tí àwa àti àwọn wòlíì tàbí àfáà àti gbogbo èèyàn tó bá ti ń dáyàn lóhùn tí a ti jẹ kan iṣẹ́ àwọn lọ́yà nìyẹn. Tí a máa ń lọ́yà kan wà talented, ó túmọ̀ sí pé lọ́yà yẹn ní àgbékalẹ̀ ọ̀rọ̀, ó ní ẹ̀kọ́ ìbí, ó ti léèrè jáde wá, ara rẹ̀ balẹ̀, yóò wá jẹ́ kó máa jẹ́ lọ́yà tó máa bínà ju àwọn lọ́yà ẹgbẹ́ ẹ̀ lọ. Ẹ má bínú bí tí mo wà yẹn ń moru díẹ̀, mi ò fẹ́ káriwó pọ̀ ń bí ni, lóyè kí n ti gbogbo ẹ̀ pa pínpín. Yorùbá ní ijó tó bá kalẹ̀ lára la máa ń dínkù kùjó. Wòlíì Tibatan, kò yẹ ká ẹ máa fojú yẹpẹrẹ wo gbogbo ohun tí bá ń jẹ́ amúlùdùn. Mo ti máa ń kíyèsí yín púpọ̀, ẹ máa ń fojú yẹpẹrẹ wo àwọn amúlùdùn. Tí wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa àwọn onítíátà, ẹ sọ̀rọ̀ yẹn yẹpẹrẹ wọn. Tí wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa àwọn olórin, ẹ sọ̀rọ̀ yẹn ẹ yẹpẹrẹ wọn. Tí wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa àwọn oní agbóhùnsáfẹ́fẹ́, ẹ sọ̀rọ̀ yẹn ẹ máa yẹpẹrẹ wọn. Bí ẹni wípé ẹ̀dùn ṣé Ọlọ́run náà ló ń sọ fún yín pé
àwọn tí òun bá ti dá ní àwọn tó jẹ́ amúlùúdùn àwọn ni wọ́n yẹpẹrẹ jù. mi ò lè sọ ẹ lè ka bíbélì yín ṣàmùkọ́ bíbélì ìgbé ayé táwọn kan ti gbé níbi 10 centuries ni 11-12 centuries sẹ́yìn. nígbà náà lọ́run lójú àwọn alágbára ayé àwọn tí wọ́n ń pè ní amúlùúdùn wọ́n lè yẹpẹrẹ ìfẹ́ mọ́jẹ tẹ̀yìn àwọn wòlíì gan yẹpẹrẹ ń gbà yẹn ọlọ́run ló ń gbà wọ́n lẹ̀ lọ́wọ́ àwọn ọba aláyé ń gbà yẹn. kí wàá ló dé lásìkò yìí tó fi jẹ́ pé torí pé n tí mo fẹ́ sọ yìí kò sí mo fẹ́ gbìjà Alhaji Oriyomi ṣùgbọ́n ọ̀rọ̀ Alhaji Oriyomi ni mo fẹ́ fi ṣe àkàwé torí ẹ̀gẹ́ ló jẹ́ kí n jáde. ṣùgbọ́n Yorùbá ní ikú tó ń pojú gbà ẹni òwe ńlá ló ń pa fún ni. tó bá dàbí ẹni pé ó dọ̀la àwa iná gẹ́gẹ́ bí àwọn ọmọ Alhaji Oriyomi àwọn ọmọ lẹ́yìn wọn tí a bá jáde fún nǹkan kan tó nítumọ̀ nú ayé bẹ́ẹ̀ sì yẹ pé àwọn náà nìyẹn pé kí ni eléyìí ti ń gbó bí ajá lórí rédíò yìí lónà fẹ́ mọ́ pera rẹ̀ ní nǹkan kan ẹ dúró sà kí ló dé tẹ̀ ń bú ara yín tẹ̀rù pé ń bú ènìyàn. tipẹ́tipẹ́ àwọn wòlíì sàn máa ń jáde síta gbangba ni ṣebí ohun wòlíì ohun àṣẹ ni. tẹ́yìn náà bá fẹ́ ṣe bí àwọn wòlíì gbà ní ó yẹ ká ẹ jókòó síbi ìkọ̀kọ̀ bí kan ni níbi tí ó pé ẹ̀kọ́ kan ní oyin máa bọ́ta tóyin bá sì bọ́ta ó máa jẹ́ ohun tó máa kilẹ̀ tí ìwárìrì máa mú gbogbo ayé. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tẹ́ ń sọ́nsìn ọ̀pọ̀lọpọ̀ fídíò tẹ́ ń ṣe kárí mi ti wà ń bẹ̀ ṣé gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ yìí náà ni Ọlọ́run fi hàn yín. ẹ rò pé àwa gọ̀ àwa ò dá òun Ọlọ́run mọ̀. mùsùlùmí lèmi nínú àwọn tírà àwọn bá tá a ké bá àti ẹ̀kẹ́ ká fi dà fà Ọlọ́run lòun ò dá àlejànú lásán àti àwa ènìyàn nítorí Ọlọ́run sọ fún wa nínú tírà kan nìyẹn ó dẹ̀ sọ nínú alukuran. ó túmọ̀ sí wípé gbogbo tí ń jẹ̀dá ènìyàn ní agbára Ọlọ́run pamọ́ sí lára ó jura wọn lọ ni. kò sẹ́ni tí Ọlọ́run ò fún ní agbára rẹ̀ kọ̀ọ̀kan tó pamọ́ sí lára bí ẹ̀bùn tó lè lànà fún ìgbédìde ènìyàn. kẹ́lómi owó òye lásán yóò dàbí pé ń sọ físàn ni ẹ̀bùn kan nìyẹn àti ìpè ní wòlíì ṣùgbọ́n ẹ̀bùn ni wòlíì náà ìjẹ́ wòlíì náà ara ẹ̀bùn Ọlọ́run ni. èèyàn sì lè wà nínú ẹ̀mí 247 ẹ̀mí ọmọ wá yọmọ gbìyànjú lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tẹ́ ń sọ ń gbà mí ẹ̀ ń sọ̀rọ̀ nínú ara ẹ wà mọ́ dìlífà rẹ̀ fáwọn èèyàn bẹ́ẹ̀ pẹ́ ń sọ̀rọ̀ nínú ẹ̀mí lélẹ́yìí tí sì máa ń padà gbaṣọ iyì kúrò lára wòlíì tí ò bá ṣọ́ra ṣe. kí l'Oríyọmí ṣe fún yín tó fi deserve irú bẹ́ẹ̀ ṣe pọ́n lé yẹn. àwọn tó interview yín wọ́n bi yín léèrè kàkà sọ pé Ọlọ́run ò tí ì sọ nǹkan kan fún mi nípa Oríyọmí Hamzat kàkà kẹ́ sọ yẹn ẹ̀kọ́ ìbí ó farahàn lára yín ìṣesí àdúgbò ibi ẹ̀yin fọ́ọ̀l sí inú ìran Yorùbá ó farahàn lára yín sẹ́mi yìí pé àdúgbò pọ̀ nínú ìran Yorùbá àdúgbò kan làdúgbò àwọn Oǹdó àdúgbò kan làdúgbò àwọn Èkìtì àdúgbò Ìjẹ̀ṣà àdúgbò Ìjẹ̀bú àdúgbò Ẹ̀gbá àdúgbò Ifẹ̀ àdúgbò Ìgbómìnà àdúgbò àwọn Àwórì bádùgbò ṣe pọ̀ nínú ìran Yorùbá nìyẹn kó tó di pé wá jẹ́ kó tó wá kan àdúgbò ìran Yorùbá gangan tá a mọ̀ sí àwọn Yorùbá Ọ̀yọ́ a sì lápọ̀nlé làjúra wa lọ ṣùgbọ́n tẹ̀yìn bá ti ń gòkè nínú ayé yóò mọ kẹ́kọ̀ọ́ tọ̀tún yóò mọ kọ́mọ́tòsí láti fi lò sẹ́mi ayé ẹni láti sọ wípé ẹni yìí ó bá gbà mú. ṣé torí pé Oríyọmí ti jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ yẹn ìrìn àjò ayé rẹ ti wà limit nínú ayé tó bá ti sọ pé òun fẹ́ lọ sí nǹkan kan bí wọ́n fẹ́ dun oyè kan bí oyè ọba tàbí fẹ́ dupò kan bí ipò gómìnà bí ipò ààrẹ so àṣẹ ìrèyàn gidi mọ́ ni àṣàwọn eléyìí kí nìkan ṣé torí ìjẹ́ agbóhùnsáfẹ́fẹ́ yẹn ló jẹ́ kẹ́rù wípé kò ní làákàyè àbí ó sẹ̀yìn níbì kan àbí àwọn kan san owó rẹ̀ fún yín
tẹ́ wá dọ́gbọ́n rún mọ́ vision. Bàbá Tibatan, mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀, mo rọ̀ yín, nǹkan méjì ni màá bẹ̀ yín fún. Nǹkan àkọ́kọ́ tí màá bẹ̀ yín fún ni wípé ẹ máa separate ọ̀rọ̀ tẹ́ bá sọ nínú ara, ẹ máa separate ọ̀rọ̀ tẹ́ bá sọ nínú ẹ̀mí. Mo wòye ni mo fi sọ ilé yìí o, Ọlọ́run kúrò ní kí n sọ. Àní kẹ́ má ṣe bloggers, ṣùgbọ́n ẹ má pa ọ̀rọ̀ tó ẹ bá sọ pẹ̀lú ẹ rárá, ẹ má papọ̀ mọ́ tẹ̀mí mọ́. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì bẹ̀ ni wípé ẹ gbìyànjú ẹ jáde ẹ ṣe apology fún Alhaji Oriyomi àti gbogbo àwọn tẹ́ ẹ bá ti kàn lábùkù sẹ́yìn, torí pé Ọlọ́run ò fẹ́. Ọlọ́run lè torí ẹ̀ kó bínú sí ọmọ, torí ordinary person tẹ́yìn rò pé ordinary person ni wọ́n yẹ kó bínú sí ìríjú Ọlọ́run rẹ̀. Ọlọ́run gan kì í sọ́run tí mo kàn lábùkù. Ìsí Ọlọ́run, ẹ̀bùn Ọlọ́run, ògo Ọlọ́run lẹ̀ ń kàn lábùkù lára Oriyomi yẹn. Torí ìdí èyí ẹ ṣe apology fún kẹbẹ kó má bínú. Tó bá wá dàbí ẹni pé ó bá sẹ̀yìn, ẹ sọ nǹkan tó ṣe ìta gbangba káyọ̀ gbọ́ kó wá bẹ̀yìn. Àìrí bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan yìí ẹ lọ stop ẹ. Àwa nífẹ̀ẹ́ yín la fi jáde láti sọ̀rọ̀ o, àwa láti bú yín, torí pé a mọ̀ yín pé tí nǹkan yìí bá ń lọ bẹ́ẹ̀ ó lè dínà má wa náà. Yorùbá ní pé èèyàn tó bá fẹ́ lọ sìnkú ẹgbẹ́ ẹ̀ ní òhò kó mú àbúrò ẹ̀ dání. Ọ̀rọ̀ yẹn káyìí mi lára, ó dẹ̀ bí mi nínú gan, torí pé àwa inú àwọn táwa ń wò níwájú òun ni Alhaji Oriyomi wà. Ṣùgbọ́n tó bá dọ̀la táwa náà wá fẹ́ ṣe irú nǹkan tó rú tó Alhaji Oriyomi fẹ́ ṣe yìí tàbí tí ò tiẹ̀ tó, ṣé ẹ̀ ní padà sọ wípé ìran ẹ̀yin ṣerú ẹ̀ alágbèéní yìí ó ń bá ara níyìn. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé gan.